Gani ni sáàbù Gani alóbìnrin lè yàn à ń fìyànjó ìyàwó ni kò lè gbá nìyẹn sáàbù ọ̀gá yín ni àwọn afẹ́ kú o afẹ́ kú ẹ sọ pé Sunday Igboho ṣe pọ́lítíìsì bẹ́ẹ̀ ni kí ló gbé Ìbà Gani Adams kí ló gbé wọn tó yí oyè Ààrẹ Ọ̀nà Kakanfò ṣẹ́kẹ̀ sọ́sẹ̀lú if possible ẹ bá mi ṣí ẹ̀rẹ̀ kọ́ kan bàbá wa Ìbà Gani Adams la I will never in my life disrespect you ever ìfẹ́ mọ kẹ́ẹ̀ṣe ṣe nǹkan tí ọ̀dà tó ṣé ọmọ Yorùbá sàníyí ọlọ́ọ̀bà mi gbọ́ kọ́lá tí mo bá fẹ́ bú yín tí mo fẹ́ lálàsẹ̀ yín I will still respect you Ìbà Gani Adams ẹ kìlọ̀ fún àwọn ọmọ yín ṣẹgbọ́ pàápàá jùlọ èmi tí mo ń sọ̀rọ̀ yìí àwa fẹ́ kú o a fẹ́ kú ẹni tí ó pa wá lẹ́wọ̀n wa kó rí ibú rẹ lè bá àpò wájú Ọlọ́run ẹ̀yin ń pe èmi mo lọ ìlú kan ní Kwara State níjẹta of recent mo lọ ìlú yẹn mo wá wọnú ọjà yẹn bàbá yẹn sọ fún mi pé OPC làwọn ti rí ní tèmi ṣe lórí sáàbù Gani ni sáàbù Gani alóbìnrin lè yàn à ń fìyànjó ìyàwó ni kò lè gbá nìyẹn sáàbù ọ̀gá yín ni ẹ sọ pé Sunday Igboho ṣe pọ́lítíìsì bẹ́ẹ̀ ni kí ló gbé Ìbà Gani Adams kí ló gbé wọn tó yí oyè Ààrẹ Ọ̀nà Kakanfò ṣẹ́kẹ̀ sọ́sẹ̀lú àtìgbà táwọn náà ti wá dórí oyè Ààrẹ Ọ̀nà Kakanfò yìí ṣé òṣèlú kọ́ ni wọ́n fi ìran Yorùbá ṣe kò ní dáa fún gbogbo yín ṣé òṣèlú kọ́ ni Ìbà Gani Adams ṣé òṣèlú kọ́ ni wọ́n fi ìran Yorùbá ṣe ẹ máa tara yẹn lẹ́nso OPC ẹ wàá jó oògùn kalẹ̀ báyìí ẹ̀yin bíi 200 ẹ máa sára yín gbẹ́rẹ́ níbi oògùn kan náà they play my fans ẹ wà lẹ́ jáde ẹ lọ sógun ìbọn bá yín ẹ kú nǹkan ṣe yín ẹ ti ya wèrè bọ̀bọ̀ yẹn ó sọ wórówóró lẹ́nu èmi àwọn ọ̀pá mi mo sórí àwọn ẹgbẹ́ rẹ̀ àjọ wà mo like àwọn àmì àtàwọn ẹgbẹ́ rẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ ẹnu rẹ̀ bí ṣe máa ṣe nù sọ ọkọ lédomi ọmọ oko ni èèyàn mélòó ní community yìí lóko tẹ́ ẹ wà yẹn ṣé Yorùbá lọ wá ní oko rẹ tó wá fi màálù jẹko ṣé Yorùbá lọ wá ní oko rẹ tó wá lálà sí oko rẹ àwa ń sọ̀rọ̀ àníkẹ́ni gẹ́gẹ́ kú àmọ́ kí wọ́n máa sún kan yé ba tiwa jẹ́lẹ̀ Yorùbá mọ́ wọ́n wá sọ pé yẹn ọ̀pá mi mo fi Ọlọ́run bá sọ́dọ̀ mo fi búra gbogbo ń tọ́ sọ ó ti wà recorded ó dẹ̀ ti wà lọ́dọ̀ àwọn authority tí mo bá tún lè wádùú yẹn tí anybody bá tún lè challenge mi níbi bẹ̀ mo fi Ọlọ́run bá búra tó o bá kábàámọ̀ ipò sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn láyé èmi nu Ọlọ́run sẹ́ẹ̀rí máa tẹ̀ ń wó lókè yìí náà máa tẹ̀ ń wó lókè yìí bàbá lo onígọ́bù òfò ẹja kan ń bẹ nígbà kan tá a máa jẹ ẹja sàbálò ni ẹ máa ń pè ẹ wojú bàbá yìí sẹ́ẹ̀rí pójọ ojú rẹ jojú sàbálò ẹja sàbálò tó kẹ́gùn mọ́jú bí eléri ibú èèyàn yìí kí ni wọ́n sì tó ń dúró ṣe nígboro tí wọ́n náà tẹ̀lé tí wọ́n náà jáde kọ́ lọ sínú igbó yẹn kẹ́ ẹ lọ support Sunday gbogbo ẹ̀ tó bá ti sọ̀rọ̀ lórí social media bàbá gbọ́bù ni wọ́n ń fún lésì àbí bẹ́ẹ̀ kọ́ àwa pọ̀ àlàálà sí rẹ débi pé kódà o tún ní wúlò fáwọn tó bí ọmọ ayé ẹ ò ní dà ẹ̀yin Fúlàní ẹ be careful tẹ́ ẹ bá ní ibi bad plan tẹ́ ń plan fẹ́mi mo fi Ọlọ́run bá búra orí yín àtàwọn àrọ́mọdọ́mọ yín ní òfìkò àwọn òṣèré o gbogbo ẹ̀yin tẹ́ ní mò ń bú Fúlàní èmi ò bú Fúlàní ṣùgbọ́n tá à ń sọ fún yín nílẹ̀ Yorùbá náà nù ọmọ Yorùbá wo ni yóò rì sí láàká ìdẹ̀kalẹ̀ tí ọmọ fi kú tírẹ́tì èèyàn lóhùn bọ̀ wá bá ní ìwọ ní tó bá fi lè wá ẹ̀ pa tó bá fi lè wá kò ní délé pé tí ọba lówó mọ́tò lọ ẹ sẹ́ndì ẹ̀ sí ẹ̀yìn ọ̀sẹ́ndì ẹ̀ sí kọ́ wá bá ní ẹ̀ padànù kò ní lọlé kò ní ṣe kíní kan nǹkan tí wọ́n máa ń ṣe tá à ń sọ ni olórí pípé èèyàn gidi èèyàn dáadáa tó ní làákàyè tó rí rẹ pé ó pọ̀ nínú Fúlàní ṣùgbọ́n olórí ibú àwọn olórí ibú inú wọn iná là ń sọ yìí là ń sọ àwọn là ń sọ yẹn wọ́n ṣe máa pààyàn ikú ni wọ́n máa fi dọ́gbe yẹn olórí pípé pọ̀ nínú Fúlàní náà à ń sọ fún yín pé nǹkan ń bàjẹ́
ṣé àwọn tẹ́ ń jiyàn gbé yẹn náà àwọn Fúlàní yẹn ṣé wọn ò máa ba ojú ẹ̀yin tẹ́ jẹ́ bàbá wọn tẹ́ jẹ́ Fúlàní gan jẹ́ nonsense. ẹ bá mi share rẹ̀ kọ́kọ́ everybody wọn lára èmi ò bẹ̀rù anybody ọkùnrin kan ikú lẹ́ẹ̀mejì ní dáa fúnrọ̀.